Èkìtì kété lámìrè o, Èkìtì kété lámìrè o, mò ń relé Àfọláṣadé o aya Yusuf. Èkìtì kété lámìrè o, ìyá mi Àfọláṣadé ilé rẹ̀ lámìrè o, ọmọ adára lóye bí òyìnbó ọmọ afagogo dẹjẹun ilé rẹ̀ lámìrè o. Àmọ́ pé mo dé lónìí mo fẹ́ láwọn mojúbà Elédùmarè o, ọlọ́run ọ̀dádá tere dá ọba ònìní tó ní gbogbo òde ọ̀run. Àmọ́ pé mo rí bá fọlọ́run bá kí n tó máa lọ. Fọláṣadé Saudat àwọn ọmọ rẹ ní máa sọ fún ẹ pé ìyá kẹ́mi ó gẹ̀mí o, ìyá mi kẹ́mi níbi mo wà ní kékeré, ìyá mi kẹ́mi níbi mo dàgbà lágbà, ìyá kẹ́mi ó gẹ̀mí o. Fọláṣadé o ojíire bí lóde tó ní o, Fọláṣadé ojúmọ́ ayọ̀ ojúmọ́ re ló mú ẹ sáyé lóde tó ní o. Àwọn ọmọ rẹ ṣe báwọn lò pè bí sórí àgọ́ wọn ní máa bọ̀ kí wọ́n bá wọn kíyà àwọn olóríire tí ń ṣọjọ́ òbí lónìí o. Wọ́n níyà ẹni làbá máa pè lọ́lọ́run kékeré ẹni, wọ́n nítorí iṣẹ́ ìyá gbéṣe láyé wa kò kúkú kéré rárá. Wọ́n nípa tí ìyá wa kó nínú ayé ọmọ kò kúkú ṣe é fojú parẹ́ rárá. Wọ́n ní bí mo bá lówó èmi ara sọ́yán bàbá aṣọ fún yeye tó bí mi lọ́mọ. Wọ́n ní bí mo bá láwọn màrà lárí bàbá ẹ̀wù fún yeye tó bí mi lọ́mọ. Àní bí mo bá lówó màrà yùn fún wa mi tí ò ṣe fowó ra o. Ìyá mi Àfọláṣadé Saudat aya Yusuf tí ń ṣọjọ́ òbí lónìí ẹ kú ọdún. Àwọn ọmọ yín ló rán mi wá bí o, àwọn ọmọ yín ló pè mí sórí aago. Dr. Sulaiman Sarat àti Yusuf ló ní máa kí ọ, ló ní bá ẹ délé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan. Wọ́n ní kí ogbó bí olúgbógbó ti gbó, kí ogbó bí olúgbógbó ti gbó. Wọ́n ní kò jíjò nípa yín láṣẹ Elédùmarè ọba. Ìyá mi Àfọláṣadé máa gbóhùn ẹnu mi. Ìyá mi Fọláṣadé Saudat aya bàbá mi Yusuf ojúmọ́ tó mọ́ lóní ojúmọ́ re ni, ojúmọ́ tó mọ́ ẹ lóní ojúmọ́ dùnú àtàìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Ọmọ Èkìtì kété máa ń gbóhùn ẹnu mi. Àfọláṣadé o lónìí mo rí ibà, lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó bí ẹ lọ́mọ kí n tó máa lọ. Ọmọ Èkìtì ṣé máa bọ̀ lókè bẹ̀rùn ní ṣé máa nìṣó nílé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan. Èkìtì kété níṣe láwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan ilé ọmọ wá ọmọ ẹkùn. Ọmọ ẹkùn máa gbóhùn ẹnu mi lọ́mọ olókè méjì. Ìyá mi Àfọláṣadé ṣe bí wọ́n lọ́mọ olókè méjì takọ̀tabo lórí ara wọn. Ilé ọmọ adára lóye bí òyìnbó ni wọ́n kíran bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ọmọ adára lóye ọmọ adára lórí ẹṣin ọmọ ọyùn bàbá àlẹ̀kẹ̀ gbórí àtẹ̀wọ̀lú ni wọ́n kíran bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ìyá mi Àfọláṣadé Saudat ọmọ wa ọmọ ẹkùn máa gbóhùn ẹnu mi. Ìlà ọmọ ọlọ́jà yìí má banújẹ́ tí kò kọ́ mi lómi nínú ilé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ilé ọmọ afàkàrà sórí ìwúnjẹ ni wọ́n kíran bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ọmọ wa ọmọ ẹkùn máa gbóhùn ẹnu mi. Àmọ́ pé o a kì í nílé bàbá ká má nílé yeye tó bí ni lọ́mọ. Ṣé bí ẹ̀gbá ní ṣe lé àwọn yeye rẹ̀ gẹ̀gàn ọmọ alákéjọ bí ọmọ òwe lọ́tà. Ọmọ olùṣàbí ni ọmọ agbóngbò àkàlà ilé ọmọ alákéjọ bí ọmọ òwe lọ́tà. Ọmọ òwe tí ń pa gbàgùdá ni wọ́n kíran yeye tó bí ẹ lọ́mọ gangan. Ẹni dúdú ò sí nílé. Ṣé bí wọ́n lọ́mọ ẹni dúdú ò sí nílé pupa tó wà nílé ọmọ bẹ́ẹ̀ sè. Ilé ara ké máa jó àjógbẹ̀rú má jógbẹ ẹ̀kọ́. Mo nítorí kí ni wọ́n lẹ́rú ló ń sin ní ẹ̀kọ́ kì í sì nìyàn nílé yeye tó bí ẹ lọ́mọ gangan. Ìyá mi Àfọláṣadé máa gbóhùn ẹnu mi. Ṣé bí wọ́n ṣe ń ṣe ní Mẹ́kà ni wọ́n ṣe nílé yeye tó bí ẹ lọ́mọ gangan. Wọ́n mú omi sẹ́mísẹ́mì ní Mẹ́kà, ẹ̀yin mú omi odògùn nílé àwọn yeye rẹ̀. Wọ́n gòkè àràfá ní Mẹ́kà, ẹ̀yin gòkè olúmọ nílé àwọn yeye tó bí ẹ lọ́mọ gangan. Mọ ẹbí wọ́mú lóore òkè o. Oore tí òkè wòmú yóò gbọ́ òun lọ nílé yeye tó bí ẹ lọ́mọ gangan. Aya Yusuf máa gbóhùn ẹnu mi.
àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe lọ́lá ọlọ́run ọba. mo ní bó bá wà dàmọ́dún igbá lẹ́yìn èlé owó lẹ́yìn èlé àbùkù oníkànnì ọlọ́run ọba ò ní jẹ́ kánjú kú. màmá ni ó ń gbé sọnù bí ó ń ṣe bí ọmọ lọ́lá ọlọ́run ọba. kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ má mọ̀ sáré ọmọ kẹ́ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. àrídùnnú yín ò ní dìbànújẹ́ lọ́lá Elédùmarè ọba. ìyá mi Afọláṣadé mo lọ́dọọdún làrórógbó. ọdún òní dé ká má ṣe rọ́mùbí lórí àtẹ ọdọọdún là máa rí yín láṣẹ Elédùmarè ọba. bẹ́ẹ̀ tí wàá pọ́dún ṣe díọ̀ yìí láò ṣe tẹ̀mí nínú owó nínú ọlá àtàìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. tọ́ bá wá bí ilé rẹ̀ pé ta ló ń kọrin ewì sétí ẹ̀yìn àmọ́ pé akéwì lèmi ń jẹ́ o. ọmọ àjọgbẹ̀rù ni mi má má jọgbẹ̀ ẹ̀kọ́.